Ọlọ́run dákun jọ̀ọ́ bá wa kẹ́ ọ̀gá wa jùlọ ní tí ń jẹ́ Ànábì wa Muhammad. Oya yomai laka ya Rasulallah sadiqu mahabbati. Ànábì tí ò sírú ẹ̀ gbogbo ẹ̀dá tó wà láyé ló láfijọ́. Wọ́n ní lágbájá dàbí lágbájá, tàmẹ̀dó sunwọ̀n bí tàmẹ̀dó. Àmọ́ Ànábì wa Muhammad ni ò ní àfijọ́ kankan nú ayé. Àwa ìjọ Ànábì náà la wà ń bí báyìí. Ẹjá yóò bá Ànábì dáadáa. Ọlọ́run bá wa kẹ́ ọ̀gá wa Ànábì wa Muhammad. Gbogbo àwọn aráalé Ànábì Ọlọ́run bá wa kẹ́ wọn. Àwọn sàhábà Ọlọ́run bá wa kẹ́ wọn. Àwọn mọ́yàn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú inú mímọ́ tí wọ́n fàbò sí fún Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Ọlá albarka Ànábì Muhammad. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Ọba tó ní gbogbo ọpẹ́. Ọba tó ní ìyìn. Ọba tó ní gbogbo tí ń jẹ́ ẹ̀dá. Òun nìkan lọba tí ò ṣe ṣẹ́jú sí. Ọba tí ò ṣe ṣẹ́jú sí ni. Ọba tí kìí fìyà jẹ lóòótọ́. Ọba tí kìí fìyà jẹ lóòótọ́. Ọba tí kìí sì gbé kàlẹ́yìn. Kábíyèsí alágbára ayérayé. Lisani la yazalu ala thana'i rabbil alamin ala al-ata'i. Bẹ́ẹ̀ni al-ata'i. Ìwọ̀nba àkókò tí mo fẹ́ lò lónìí, àfi ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó sọ wa débí. Àtẹni ó kó nu yàrá rẹ̀ débí wà láì ìrìn àjò ńlá nífa. Èyàn lè gbèrò pé òun fẹ́ ṣe kọ́lọ́run dàrú mọ́ lọ. Bọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ kí la ṣe fún. Ọlọ́run tó ní kérò wá papọ̀ mọ́ tiẹ̀, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọpẹ́ náà lọ gàràgà, ó lọ sọ́dọ̀ bàbá wa àgbà Khalifatul ADABIY. Wí dáadáa kò dùn mọ́ mi tó. Àbí kìí sọ́dọ̀ àwọn àdàbí la wà yìí ni. Bó bá jọ́dọ̀ wa ni ẹjá sọ pé adamallahu hayatahu. Ẹni abánínà lákùn ṣe fàárí wa. Bàbá tó bá nínà ń bàbá rẹ̀. Àwọn bàbá tọ́lọ̀ ń fún wa rèé. Nígbàtí mo gbọ́ kọlù pé wọ́n ní wá ṣe wáàsí ní Sittu-Shawwal. Wọ́n wá tún bèèrè lọ́wọ́ mi pé ṣé ìráyè àbí ìníráyè. Mo ní ọba ń pè ọ́ ò dífá. Àjò àìwún ní lọ́la dífá sí. Ẹni gbọ́n ju ni lọ ní tẹni nífá. Ngbàtà àti gbọ́ tán ní bàbá ní ohun àwọn kí wá ṣe wáàsí. Mo ló ti yá náà nù ni. Ó yá yìí. Ó yá yìí. Mirara. Ó yá yìí. Alayya bil ashitira'i. Ẹjá sọ pé Allahu Akbaru. Ọjọ́ tí mo kọ́kọ́ mọ bàbá yìí, mo láǹfààní àti wá sílẹ̀ yìí, mo wá lọ kí wọn nílé. Ojú mi máa rí nǹkan tó dáńjọ́ náà. Àwọn tí a bí bàbá, ẹni Ọlọ́run, bàbá fúnra wọn, ẹni Ọlọ́run, wọ́n wá ń ka útúbà bíi tàná.
tàná wá yàtọ̀ sí tòní tòní ò yàtọ̀ sí tàná ó wá ṣe dédé ara wọn ó ṣe dédé ara wọn Allahu Akbar bàbá wa Khalifa Adabiyin ọlọ́run má ti gbà yín lọ́wọ́ wa báyìí nígbà tí mo gbọ́ tẹ́lẹ̀ tán ní kí n wá ṣe wá sí wọ́n ní kí la fẹ́ lọ ṣe kéèyàn ó kiri wàrà lọ sí ìgà Fúlàní ọmọ wọn gbé ọmọ wa kíyà rẹ̀ ni kí lèmi fẹ́ wá tọ̀ ní kéwú bí ibi wọn ti ń kéwú ibi wọn ti sọ̀yàn dàáfà náà ilẹ̀ yìí làáfà mi ti kéwú náà àfà mi sì sọ fún mi pé wọ́n bùn àwọn ní mímọ̀ ni kì í ṣe pé àwọn lọ kéwú bẹ́ẹ̀ wọ́n bùn àwọn ní mímọ̀ nílẹ̀ yìí táwa pè mí pé kí n wá ṣe wá sí ẹ fẹ́ fẹ́ àlùbáríkà kún àlùbáríkà ara mi ni. bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo àwọn àfáà ni mo kí gbogbo yín mo sì mọ rírì rẹ̀ wọ́n ní èrò ọ̀run ó kọjá ń kọ̀wé sí. bẹ́ẹ̀ ni rélùwé kọjá ọkọ̀ àmúlò oko. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mo fi yẹn náà kí Dr. Fúnṣọ́ nítorí tèmi náà ṣe wà mí báyìí Dr. Fúnṣọ́ Abdulrazak àwọn tí wọ́n bùn mí lódìdí ọmọ àwọn eléyìí sànà mi wọ́n ti dẹbí mi báyìí wọ́n bùn mí lódìdí ọmọ ní àníwá yín ti láyé gbogbo ore tọ́lọ́run ti ṣe kò ní bàjẹ́ ẹ bá ń sámínà fún ẹ dákun. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nìí ò pọ̀ kò kọjá mẹ́ta mo sì fẹ́ parí ẹ̀ láàrin 30 minutes àmọ́ ọ̀rọ̀ tó lọ fáàfáà ni ọ̀rọ̀ tó jìnnà tó kọjá nínú etí tó tóbi nínú etí tí etí gan lanu pé nǹkan wọnú òun lónìí. àmọ́ kí n tó lọ bẹ̀ bàbá wa ọba lọ́ni ẹ bá pe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta. لا تخاف ضركا ولا تخشى ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún bàbá tí ó ba ìtàn jẹ́ bàbá tí ó ba àná jẹ́ wọn ba òní jẹ́ lára àná wọn ba ọ̀la jẹ́ lára òní. ọ̀rọ̀ tó kí sínú ọ̀rọ̀ mọ́ wíwo o níta bá kúrí la wí níta bá sì wí la sọ ọ̀rọ̀ ní dọ̀rọ̀ ọ̀rọ̀ ní dìtàn ọ̀rọ̀ ní dọ̀ràn ọlọ́run má jẹ́ á sọ ètò dọ̀ràn. ìtì lọ́bẹ̀ yìí lìsáàní mo mọ bí mo ń lọ mo sì mọ bí mo dé wọ́n mọ̀ yìí. ẹjọ́ Yorùbá wọn máa sọ̀rọ̀ kan wọ́n lómi tá a fi ń wẹ̀ ọ̀pọ̀ èyí tí ń dànù ló pọ̀. bẹ́ẹ̀ ni ibi àlọ́ òjì ibi àyà ló pọ̀. ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ àkọ́kọ́ mo fẹ́ sọ tí wọ́n pè ní Sittu-Shawwal wọ́n ti ń wí bíbà yìí láti ìgbà tí Shawwal ti bẹ̀rẹ̀ mo kàn fẹ́ kàn mọ́ sí ni torí wọ́n fẹ́ kí n wájà àlùbáríkà mo ṣe wá ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ sọ ta ni wọ́n pè ní Sheikh Tajul Adab mani huwa ash-Sheikh Tajul Adab mo wá fẹ́ sọ ta ni wọ́n pè ní àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta lára Sheikh Tajul Adabi ọ̀rọ̀ ńlá ni o àmọ́ ọ̀rọ̀ tó bá ọ̀rọ̀ nílẹ̀ ni ọ̀rọ̀ tí ń wọnú ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ ọpọ̀n ẹ bá ń gbọ́ lọ́n tóbi ọmọ yìí. ó dá lójú ilé ọ̀rọ̀ ni mo wá ó ti ń yé wọn bí mo ti ń wí yìí gbogbo ẹni bá gbọ́ lọ́n tóbi àní sọnù. Oyayi lamina alalea bí mo ti jókòó sọ̀rọ̀ yìí mo ṣe ń kọ́ ni torí ọ̀rọ̀ náà máa ń jàdúrà wọn kó fẹ́ jáde wá ni àmọ́ mo fọlọ́ ọlọ́run bẹ lọ́hùn
òní ọlọ́run jó jẹ́ àmì rere nínú ayé mi àti ẹ ọlọ́run pé ò ṣe àmì dáadáa bẹ́ẹ̀ni umajiduhu mirara oya yìí Ànábì wa Muhammad hadisi méjì péré mo fẹ́ fi kún àyà kan àyà náà ni man jaa bil hasanati falahu ashru amthaliha àwọn kan ní hadisi yẹn ló gbé àyà ń wá àwọn kan ní rárá àyà tó gbé wá ni àyà tọ́lọ́run ti sọ̀rọ̀ pé á tẹ àgbàdo méje bọnú lẹ̀ yóò sì mú 100 jáde èwo ló kéré nínú káfọ́ yẹn létí lẹ́ẹ̀kan ká sì gbá yẹn létí lẹ́ẹ̀mẹ́wàá padà àbí ká wá gbá yẹn létí nígbà 100 èwo ló kéré èwo ni ò ní dùn yàn wọ́n nà mí kò dùn mí kì í sára òfo. Oya yìí. Ànábì wa Muhammad àyùbá ànábì kú tẹ́ lọ́rùn ó ní nígbà tí Ọlọ́run dá sánmọ̀ àti ilẹ̀ méjèèje ó ló dá fíìsì 30 ayyami min Shawwal nígbà tó fẹ́ dá sánmọ̀ àti ilẹ̀ méjèèje ó wá bẹ̀rẹ̀ rẹ̀ níjọ́ tí Shawwal bẹ̀rẹ̀ kí kálukú lè mọ pàtàkì inú ààwẹ̀ tá a wà yìí a pẹ̀lú ẹni tó ṣoríire Ọlọ́run dákun má jà sórí ibú mọ́. ó nígbà tí wọ́n bẹ tí Ṣàwálì wọlé ni wọ́n dá sánmọ̀ tí wọ́n dá ilẹ̀ wọ́n dá gbogbo tí ń bẹ sánmọ̀ wọ́n dá iyẹ̀ síbẹ̀ wọ́n dá omi síbẹ̀ wọ́n dá igi síbẹ̀ wọ́n dá atẹ́gùn síbẹ̀ wọ́n dá gbogbo nǹkan síbẹ̀ wọ́n dá ilẹ̀ méjèèje wọ́n dá omi síbẹ̀ wọ́n dá ẹja sínú ẹ̀ wọ́n dá gbogbo nǹkan wọ́n dá igi wọ́n dá fertilizer gbogbo nǹkan ni wọ́n dá sínú ilẹ̀ láàrin ọjọ́ 6 nínú Ṣàwálì. Ọjọ́ 6 yìí Ànábì ló sọ̀rọ̀ tí ń wí yìí o ó ní faman sama tilka sita ẹni bá láǹfààní àti gbà á láti ibi àkọ́kọ́ dórí 6 ọ̀hún kataballahu lahu bi'adadi khalqihi kataballahu lahu bi'adadi khalqihi hasana yòbó Ànábì dáadáa mọ́ gbogbo ẹ̀dá tọ́lọ́run dá àtẹyẹ àtẹja àtomi àtigi àtòkè àtilẹ̀ àtẹran àtewé bó ti pọ̀ tóhun Ọlọ́run ó wàá fi déédéé bí wọ́n ti pọ̀ tóhun ṣe ládàkọ̀ kan fẹ́ ní bá gbà. wọ́n bọ̀ èmi àmà sọ̀rọ̀ kan ó dàbí ìsọkúsọ mo ní ọmọlẹ́yìn Ànábì tó bá wọná ìyà tí ò lẹ́gbẹ́ ni ó jẹ. àṣé gbogbo àwọn opportunity yìí ń bẹ̀ẹ́lẹ̀ fún wa tánàbí fi sọ pé kullu ummati yadkhuluna aljannata illa man aba. ó ní gbogbo ọjọ́ mi ní ó wà àlìjánà àfẹ́ni tó bá lóun ò ní wọ̀ báwo lè yẹn ṣe rí àlìjánà tí ó rí iná tí ó máa dìbò fún ná. ọ̀nà náà rèé o nígbà tá Ànábì ní ká gbà àwẹ̀ ṣé wọ́n gbà á. gbogbo dáadáa tán ní ká máa ṣe nínú ẹ̀ ṣé wọ́n ṣe é. wọ́n ní wàyẹ́muhu àìníhu sẹ́yẹ àtìhì wọ́n tún pa gbogbo àṣìṣe rẹ tó ṣe nínú Ramadana ni lẹ́yìn Ramadana ni wọ́n parẹ́. ìwọ tó ń ṣe dáadáa ó bá tèèyàn jẹ́ ó sọ̀rọ̀ lọ́rọ̀ ó ṣàbòsí ó dalérú ó dayérú ó danú ó dàjọ́rú ó dànkankanrú ó ń ṣe dáadáa ó wá gbà á wọ́n ní wọ́n máa fi gbogbo ẹ̀dá tọ́lọ́run dákọ̀ ládàálẹ̀ fún ọ wọ́n sì fi déédéé àwọn ẹ̀dá òun náà pa àṣìṣe rẹ́rẹ́ wa yarfa'u darajata Ọlọ́run ó tún wá gbóhùn tì í ga ní tó bá mú ẹ tó bá ga ìwọ ni kò lọ ṣẹ́ẹ̀kì rẹ Ọlọ́run fẹ́ràn ẹ jù bẹ́ẹ̀ lọ. ẹ̀dàkùn bí ẹ̀ bá gbọ́ mi yẹ kó sọ pé Allahu Akbar. ẹlẹ́kejì àdìsí tá Nábì wí òun ní fi ṣe rábà náà Ṣàwálì hùn tó ní mo ti ní 3 mo fẹ́ wí ìsìn fẹ́ ba àkókò jẹ́ wáàsí là ń ṣe lónìí àwọn tí wọ́n mú wáàsí lò wọ́n kéré sáwọn tí ó kéré sí wáàsí tí wọ́n ń gbọ́ wáàsí ti pọ̀ ju àwọn tí wọ́n mú lò lọ.
èrò tó ń gbọ́ wá sí pọ̀ àmọ́ ẹni tí ń lo wá sí kéré. àwọn tí wọ́n lọ wá sí wọ́n kéré. èrò tó ń gbọ́ wá sí pọ̀ ẹni tí mú wá sí lò kéré. ilé yẹn ṣe gbọ́dọ̀ wá mú èyí tó bá ti jẹ́ ògidì inú ọ̀rọ̀ wá sí kéèyàn ó sọ. Ànábì wa Muhammad ó ní man sama Ramadan ẹni bá gba àwẹ̀ Ramadan dáadáa bọ́lá ti ní ká gbà ló gbà á kò ní kùnrin kò mú gbó kò mẹ̀lẹ́ kò mú fẹnujá kò mú gbó kò mú pẹ́kúláyà kò mú múkùmù kò dá lérú kò bọ̀nà jẹ́ kò bà nǹkan jẹ́ kò ṣe tí wọ́n gbọ́dọ̀ gbọ́ sétí. Ànábì wa Muhammad ó ní bẹ́ẹ̀ bá lè gba àwẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà summa atba'ahu Sittu-Shawwal tó wá fi Sittu-Shawwal ta wà nínú èyí tó fi tẹ̀lé. ó ní irú ẹni yẹn kharaja min dhunubihi ka yawmin waladatuhu ummuhu. ẹni yẹn wá dẹ̀ mú jáde kúrò báyìí nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ìyá àti bàbá rẹ̀ bí sáyé tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn. báwo la ṣe tọ́lọ́hun tọ́lọ́hun àfi àjẹ́ nǹkan méjì ló ta kóra wọn. àkọ́kọ́ ò ṣe tọ́lọ́hun dáadáa ọlọ́run náà kẹ́yìn sí ẹ̀ ńgbà tó kẹ́yìn sí àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì òun ronú kọjá bí kádàrá rẹ̀ ti rí. ẹlòmíì kọ́bọ ní àní ó jẹ́ láyé tí ó fi rí gbogbo nǹkan ṣe láyé kì í ṣe tàùsàn níyà. ìwọ ló sì ń wá tàùsàn káàkiri yìí wọ́n á ní kí ló dé òòrà lẹ́ni ìwọ ọmọ yìí ó ń ṣiṣẹ́ òun lówó díẹ̀díẹ̀ ó ní kéèkan wo lẹ́ni àwọn ẹgbẹ́ rẹ̀ ń dájọ́ ò dá karambani ni wọ́n bolo kówó rẹ̀ sí. Ànábì wa Muhammad òun ló yanjú Ṣawwal fún wa gbogbo wa pátá ni ká kíra wa kú oríire pàǹgbà Ọlọ́run jẹ́ káwa náà gba aládàá rẹ̀ ká gbà láyé ká tún gbà lálẹ́ kíyámà. ìyún báwọn mani huwa sheikh tajul adab bàbá wa tajul adabi àfàgbà àfà wa Maulana Sheikh Ahmadul Labibu Ìpamùrè. àwọn ni wọ́n sọ ìtàn tí mo fẹ́ sọ yìí níjọ́ náà ń bẹ nílé ẹ̀kọ́ ńgbà náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ti lé 30 years ọgbọ̀n ọdún sẹ́yìn. wọ́n ní àfà àwọn tí ń jẹ́ Sheikh Zakariya tí wọ́n pè ní Tajul Mumin ló ń kéwú lọ́dọ̀ bàbá wa àgbà Tajul Adabi. ìjọba kí n sọ̀rọ̀ yìí ni wípé àwọn èèyàn sọ pé Sheikh Tajul Adabi ló ń kírun Mọ́kà báwo ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ní tó bá ní jìnnà dáadáa ó ní mọ̀ pé ṣíṣe tó ru ké ń bẹ láyé. ṣíṣe tó ru ké ń bẹ láyé mo ti sọ lẹ́ẹ̀kan mo lómi tá a fi ń wẹ̀ ọ̀pọ̀ èyí tí ń dànù ló pọ̀ ibi ó bá rí ma ló sọ mọ́ àwọn àbùdálù ń bẹ láyé wọ́n ti ń kásẹ̀ nílẹ̀ ló wì í wọ́n ń pààrọ̀ wọn láyé ni wàtílkàl ayyam nudawiluha bayna nas. ìran àwọn ànábì kan bẹ nínú ayédìsìn wọ́n ń palẹ̀ mọ́ wọn díẹ̀ ni ń bẹ nínú olówó ń bẹ nu mẹ̀kúnnù tí ò ní rárá tó bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run ọkùnrin máa ń hun ọlọ́run gbọ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n wá ní bàbá Sheikh Tajul Adabi tí bá wá ń kéwú fún bàbá wa Dr. Fọlọ́hunṣọ́ wọ́n ní tí bá ń kéwú fún bàbá wa Zakariya tí wọ́n pè ní Tajul Mumin yóò wá sọ fún yóò wá kéwú tọ́mátí wá kéwú débì kan tí wọ́n ti dárúkọ ewé àti igi àtèso yóò wá níṣẹ́ mọ́ ó náà wọ́n mọ́ mọ ewé náà ó náà wọ́n mọ́ wọ́n ní Sheikh Tajul Adabi yóò wá fọwọ́ gbálẹ̀ báyìí yóò wá dárúkọ Ọlọ́run igi yẹn adẹ́wù jáde láti inú ilẹ̀ lẹ́ẹ̀kan náà. madaw qablahum afa yìí èèyàn mẹ́ta máa ṣòro jánrọ́ àkọ́kọ́ lẹni tó sùn tó jí tó lóun lálàá òun rí ànábì Muhammad kí là á máa bá jiyàn sí sábà sùn ni
sábà lálàá bàbá tẹ̀sùn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí lójú oorun sí nítorí làwa rí ni ohun tí pátá ń rí ó kọjá ní tí rò ń rí ìtí kálukú rí kọjá ara wọn. ìsádùkìrà liwùlà màdó sẹ́bẹ̀ kọ́ ni sọlù alayhim wa sallimu. bàbá bẹ túrò ẹ̀kan náà látú àmọ́ tó bá débi pátá ẹ̀ mọ́ wàhálà tó máa ń ṣe ni bó bá wà lórí ìdúró wàhálà bó jókòó wàhálà bẹ́ẹ̀ ṣe ń kẹ́sẹ̀ ọ̀tún lẹ́ẹ̀ma kẹ́sẹ̀ òsì wàhálà pọ̀ ń bẹ. ẹnì kejì tó ṣòro járọ́ òun lẹni tó lóyún tó wá jí ọkọ rẹ̀ lóru pé baálé mi ìyá yín ló yí sí bóyá ọkọ rẹ̀ ti ṣe lọ́sàn-án tó wá wò pé ò ní sùn lóru tọ́tà rẹ̀ bá ọ lónìí ń fi ẹ̀hàn èèmọ̀ ó mọ̀ pọ́lọ́hún lẹ́yìn ọlọ́run tó ní àwa náà tún bẹ́ẹ̀ bí lẹ́yìn Allahu ó kù wà náà sùn tó bá sọ fún ẹ pé bíbá yìí ló yí sí wà ní pẹ̀lẹ́ ìyàwó mi ó máa fọ ọmọ arábà ẹ má bínú a ní ó ti kú òǹbẹ ó ti kú òǹbẹ ìyá yín ló tún yí sí. ó sọ̀rọ̀ járọ̀ ẹnì kẹta arúgbó ó ní gbogbo ẹ̀yin ọmọ yìí bẹ́ẹ̀ ti wà yìí ibi tẹ́ ẹ dúró sí yìí ní nǹkan bíi 70 years bí bàbá 100 ni wọ́n sọ pé bíi 50 ọdún sẹ́yìn ìyá yìí odò ńlá ni kìnìún bẹ́ẹ̀ ẹkùn bẹ́ẹ̀ ọ̀nì tí bẹ́ẹ̀ ó lé 100 ẹ̀dá kúta ni ó jà bàbá 100 ó ní iwájú ilé bàbá rẹ̀ tí wọ́n kọ́lé sí odò ní bẹ́ẹ̀ ńgbà náà oko ní bẹ́ẹ̀ ńgbà náà kìnìún 4 ní bẹ́ẹ̀ àjọ máa ń ṣeré ẹ máa lanu ni pé because àgbàlagbà ni kò ṣeé já ń rọ. àwọn bàbá tí ń sọ ìwòlíì Ọlọ́run ni wọ́n tó yanjú wọ́n sọ̀rọ̀ já ń rọ. àfáà mi ló sọ bẹ́ẹ̀ fún mi pé bàbá wa Yusuf al-Arbaji radiyallahu ta'ala sheikhu tajul muttaqin bàbá wa tajul mu'mini ló pè wọ́n ní tajul muttaqin ẹnu àfáà mi mo ti gbọ́. wọ́n wá ní máa ń sọ báwọn pé ẹ mọ ewé yìí sheikhu tajul adé ẹ mọ ewé yìí ẹ mẹsọ rẹ yóò wá fọwọ́ lulẹ̀ báyìí igi yẹn wà jáde tó bá ti wá jáde tán yóò wá ní ewé tí ń sọ fún yín òun rè èso rẹ̀ òun rè igi rẹ̀ òun rè gbogbo rẹ̀ lélẹ́yìí ṣé àti wá mọ̀ báyìí wọ́n làwọn ti mọ̀ yóò wá fọwọ́ lu ewé yẹn padà báyìí yóò wá padà wọlé padà. Sheikh Tajul Adab gbogbo wa àdàbíyà tó o bá mọ yìí Sheikh Tajul Adab ó jẹ gbèsè àwọn bàbá tọ́lọ̀ fi ṣàánú ayé. mo ń bọ̀ ibi tí sọ̀kalẹ̀ sí ó lágbára jẹ́. ẹlẹ́ẹ̀kejì bàbá wa Sheikh Tajul Adab ẹ wí dáadáa mọ́. bàbá kan bẹ babaláwo ni olóòṣà ni àwọn bàbá wọn ọmọ kan ní a máa bí láyé wọ́n wá ti bímọ òun dórí 6 ó wá dórí 7 tí ń jẹ́ bàbá tí ń sọ yìí tí eléyìí bá ti bímọ tó bá ti fẹ́ yàwó kò sí iye ìyàwó tó lè fẹ́ ọmọ kan ní òbí tí kejì náà ọmọ tán bíhùn tó náà bá fẹ́ bímọ ọmọ kan ní òbí wọ́n wá bí dórí 7 báwọn gbàtọ́ bí dórí 7 ìkeje ń ó wá jẹ́ aláàánú àti tọrẹtọrẹ Ọlọ́run fẹ́ ṣàánú ẹ̀ ó wá láàánú lójú tó tọ́lọ́run bá fẹ́ ṣàánú yẹn láyé yóò ṣe ẹni tọrẹtọrẹ níjọ́ tó bá ti mọ rẹ ta máa fọkàn balẹ̀ níjọ́ tí gbogbo ayé bá ń sọnù tí máa ń ṣubú òní pẹ̀lú. bó bá ti jẹ́ ahun nǹkan ṣe ọ́ o àmọ́ tó bá ti jẹ́ tọrẹtọrẹ kódà máa dà láàrẹ wọ́n ní ká kí ẹ kó oríire. Sheikh Tajul Adabi ó wá gbúrò arákùnrin pé ń máa ń tọrẹ tó bá dàsìkò léyà yóò ra aṣọ ọ̀gàn yóò wá ha fún gbogbo àwọn ìmáàmù gbogbo àwọn àfáà yóò rẹ ẹran fún wọn wọ́n ní máa ra ẹran 100
olówó ẹni tó lówó nídìí iṣẹ́ awo ni yìí máa ra ẹran 100 yìí wà á fún gbogbo èèyàn òun ni ò sì bímọ yìí nígbà tí bàbá yẹn wá pé 100 ọdún ó wá fẹ́ ìyàwó kan pé a kì í mọ̀ ó yẹ ilé ilé sábíàmọ́ bàbá wa ṣe Tajul Adab wọ́n wá gbúrò rẹ̀ wọ́n wá ní ká lọ pè wá ló bá wá ìtàn tí ń sọ yìí ìlú Abẹ́òkúta ló ti ṣẹlẹ̀ bàbá tó ṣẹlẹ̀ sí tí bàbá keje yẹn bí ló sọ̀tàn náà fún mi wọ́n pe bàbá náà ní Sheikh Tajudeen bàbá Tèmídire ní Adígbẹ́ bàbá náà pọ̀ láṣìírí púpọ̀ ó pọ̀ láṣìírí púpọ̀ tẹ́bá ń gbọ́ Sudukul Asrar àwọn ẹni yìí ni wòlíì Ọlọ́run tó yanjú ni àwọn ni wọ́n sọ ìtàn yẹn fún mi fúnra wọn wọ́n ní bàbá yẹn wọ́n ní Sheikh Tajul Adab radiyallahu ta'ala ni wọ́n ní kọ́lá pè wá pàtó wá dọ́dọ̀ wọn ó wá ní wá sọ fẹ́ bímọ olóhùn òun bọ́lá ń bá ṣe òun ṣe pé 100 ọdún lọ́dún yìí ni àṣẹ ìwọ́nú ọdún tó ń pọ́gọ́rùn ni bóun bá lè bímọ ní òun ó dùn ó ní tọ̀ sàdéhùn fún mi kó bá mi ṣẹ̀sìn tó bá mi ṣẹ̀sìn yín sọ fọlọ́hún torí nínú sáàtì Ọlọ́run kò sọ ọmọ ń bẹ̀ fún ọ àmọ́ mo fẹ́ bá ọ gbà lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́n bá ń bù ọ́ oní tó bá jẹ́ yún ni òun gbà fọlọ́hún òun ò lè bá yín ṣẹ̀sìn o Sheikh Tajul Adab radiyallahu ta'ala yé àtúfù rahimun bàbá tó láàánú tó bá ṣe pé karamba ní mi ni yóò dákẹ́ ni ó ní tọ̀ ǹjẹ́ tí n bá ọbẹ̀ lọ́n tọ́lọ̀ bá fún ẹ lọ́mọ ṣó lè yẹn dá kí n sọ ọmọ yẹn lórúkọ mi tí n bá sọ lórúkọ mi ṣó lè yẹn dá fún mi kó bá mi ṣẹ̀sìn bàbá yẹn bá gbójú sílẹ̀ báyìí ó bá wókè ó lóun yẹn dá òun yẹn dá tọ́lọ̀ bá fóun lọ́mọ láti pa sẹ́yìn o òun ó gbà kẹ́ ẹ sọ lóko tẹ́ ẹ bá sọ lóko tán yóò tún bá yín ṣẹ̀sìn. ìdádúkìrá àlìwùlá tá a bá ń rántí àwọn ẹni àná ẹ dákun ẹ mẹ́jọ àfòkù ránṣẹ́ sí wọn àwọn náà ń bọ̀ wá dà náà ṣèbó ni la wà lónìí bí yẹn bá káyà kò lè kẹyìn bí bàbá wa Mọ̀lánà Sheikh Kamaluddin Al-Adabi bójú wọn ò bá da ẹ̀yìn wọn ò lè sún wọn báyìí bẹ́ẹ̀ tí ń jókòó lójú wọn ní ẹ̀ mọ́dún tí bàbá ti kú ni al-jazā'u min jinsil 'amal iṣẹ́ kì í kú èrè iṣẹ́ dẹ̀ máa ń juṣẹ́ lọ ni àwọn tá bá ṣiṣẹ́ rẹ̀ ẹjá sọ̀rọ̀ tó dá nípa wọn ẹjá fi wọn bẹ lọ́hùn ẹjá tọrọ àforíjì fún wọn kọ́lọ́hùn tún yọ́nú sí wọn jù bẹ́ẹ̀ lọ. Sheikh Tajul Adab bá tọrọ àdúrà fún bàbá náà lọ́dún yẹn níyàwó rẹ̀ tó fẹ́ gbẹ̀yìn nígbà tó pé 100 years ló bá lóyún gbà tó lóyún tán ó bímọ gbà tó bímọ Sheikh Tajul Adab ló wá sọ lórúkọ wọn sọ ní Tajudeen ẹ bèrè tọ́tí ń wí yo bàbá Tèmídire la máa ń pè wọ́n nílùú Abẹ́òkúta ibi tí wọ́n kọ́lé sí ni à ń pè ní Adígbẹ́ bàbá dáadáa ní sí mi ọlọ́run masala ẹ̀ bá wa kẹ́ wọn bisimilayi kulu wàlá bá ti pọ̀ tó ọlọ́run bá fi ṣe kẹ́ fún wọn bisimilayi kulu huwa Allahu ahad. Ọ nígbà tí bàbá yẹn wá lò 20 years láyé ìgbà tí bàbá yẹn fẹ́ kú ó pé 120 Sheikh Tajudeen yẹn wá jẹ́ ọmọ 20 ọdún jọ́ tí bàbá rẹ̀ jáde láyé ṣé lè yóò tó ká tó wá sọ pé bàbá tó ṣe pé bí ó bá sàlù àlá yóò kọ̀ fọwọ́ sẹ́gàn náà báyìí tómi ó sì jáde ń bẹ̀ ọ̀rọ̀ wọn pọ̀ lẹ́nu wa o ó sì pọ̀ níkùn wa àmọ́ ká fi yín mọ́ bẹ́ẹ̀. sọ́ọ̀lù ẹ bá yòókù ànábì dáadáa. bàbá wa àgbà Sheikh Kamaluddin Al-Adabi àti bàbá wa àgbà Yusuf Al-Arbayi bàbá wa àgbà Sheikh Adam Al-Alori ẹ wí dáadáa. gbogbo ayé ló jẹ wọ́n ní gbèsè àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí gbogbo àfa ayé pátá ló jẹ wọ́n gbèsè nítorí ibi tí gbogbo mímọ̀ wa ti wà nù. Tajul Adab làfà gbà bí ò bá kọ́ àfa rẹ̀ yóò kọ́ àfa rẹ̀ mo ti wí jò ní bí ò kọ́ àfa rẹ̀ yóò kọ́ àfa rẹ̀ bí ò kọ́ àfa rẹ̀ yóò kọ́ àfa rẹ̀ bí
pé ó kọ́ àfà rẹ̀ yóò kọ́ àfà rẹ̀ olùkọ́ àgbà tí ń kọ́ gbogbo àfà ní kéwú ni. ọ̀la àbọ̀túnla mo fẹ́ أقمنا قليلا أن يقول لمقدما ما نحن إلا مثله غير أننا. àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta ìlọ́lọ́run fi ṣàánú ayé. mọ̀ níbi ìmọ̀ bó kéwú lọ́dọ̀ Sumratul Mu'min táwa ti kéwú ó kéwú lọ́dọ̀ bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi bó bá kéwú bẹ́ẹ̀ ó kéwú lọ́dọ̀ Sheikh Adam Al-Alori. àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni nígbà tó Ọlọ́run ó ṣe mọ̀sáyé Ìlọrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta sáwà la tó bẹ́ẹ̀ ni àbọ̀lọ́hùn kí ni fìtínà wa kí ni wàhálà wa Ọlọ́run tó ti kẹ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ànábì wa Muhammad ó ní zainullahi fi samaa'i thalathun wa zainullahi fil ardi thalathun. ọ̀ṣọ́ t'Ọlọ́run fi ti ọ̀sán mọ̀ tí sánmọ̀ fi ń jẹ́ sánmọ̀ tí ò fi parẹ́ mẹ́ta ni. ẹ wo bí Ànábì ti parí ọ̀rọ̀ ó ní àkọ́kọ́ aṣàmùsù kí mo pè é oòrùn ó ní ẹlẹ́ẹ̀kejì alukamaru òṣùpá ẹlẹ́ẹ̀kẹta alkawakibu ìràwọ̀. ọ̀ṣọ́ mẹ́ta tá Ànábì wíhun Ọlọ́run wá kó gbogbo ọ̀ṣọ́ ó wo gbogbo ìlú bó ti dáa tó ìlú wo ni òṣòrí rẹ̀ dákun ẹ sọ fún mi ná ìlú wo ni ò ní gómìnà ìlú wo ni ò ní sínétọ̀ ìlú wo ni ò ní mínísítà ìlú wo ni ò ní àwọn àfa ńláńláńláńlá àwọn ṣéèkù ńláńlá alùsùnà ìlú wo ni ò ní ó wá wò lù lọrin títí ó ní adé rèé ó sì kó gbogbo ọ̀ṣọ́ mẹ́tẹ̀ẹ̀ta ó sì fi dádé sí lọrin. èmi ò kéwú nílọrin àfa mi kéwú bẹ́ẹ̀ kọ́lílà. bàbá tó bí mi ní 1998 bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì bàbá wa Sheikh Khidiru apá òkagi ẹ̀ bá ń wí dáadáa àwọn ni wọ́n kọ́ bàbá mi lẹ́yìn ìgbà tí bàbá wa fọlọ́run ṣọ́fà gbà akọ́mọ̀ ń kéwú lẹ́yìn tí wọ́n kọ́ wọn tán ní bàbá wa Khidiru kọ́ wọn ní kéwú bàbá wa Khidiru náà wọ́n wá ṣe wáàsí ní 1998 ní ìlú Ìjẹ̀bú Òde wọ́n wà ń wáàsí náà jọ náà wọ́n ti pọ̀ tó bí bàbá àdè ti pọ̀ tó wọ́n wá sọ jọ náà wọ́n ní ìlú àlùbáríkà ni wọ́n ní àmọ́ síbẹ̀síbẹ̀ bàbá wa lọ́lọ́run fi àwọn kẹ́ níjọ́ náà wọ́n wá kọ orin kan ilé gbàgbé orin náà láyéláyé wọ́n ní inna li kamala yuhibbuhu maulahu. ẹnu wọn mo ti gbọ́ láyé mi gbọ́ rí mo wá ha sórí bí innal kamala yuhibbuhu maulahu bọ́lá ń bá ń fẹ́ bàbá Kàmálì bí ò bá fẹ́ ẹwu lẹ́wẹ́nu ọkọ láti jọ ọjọ́ yìí bẹ́ẹ̀ yẹn bá ń wọ aṣọ a máa gbó kí ló dé tẹ́lẹ̀ yóò gbó. kò sí ní gbó láéláé ẹ bá ṣe àmì náà. wọ́n máa kó búlọ́ọ̀kù kúrò nínú fírísà tí wọ́n kó sílẹ̀ tí ó yọ̀ wọ́n dẹ̀ tí ó yòrò wọ́n sì kó búlọ́ọ̀kù tí yín kúrò nínú fírísà kò dẹ̀ yòrò láti jọ yìí. bàbá Kàmálì àwa náà tún jẹ̀rẹ̀ ẹ̀ mo fúnra ara mi wà ní ìrọ́jú wa mo dìídì wá ní kì í ṣe pé mo rọ́jú wa ìmánéjì wa mo wá fúnra mi ni nítorí àwọn ẹni rẹ tí wọ́n ti ń sọ̀yàn dé èèyàn tí wọ́n ń fa àlùbáríkà yẹn ọ̀kan ní nínú mẹ́tẹ̀ẹ̀ta.
Ọlọ́run ló fi àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta kẹwàá gbogbo wa la jẹ gbèsè ká máa ṣàdúrà fún wọn gbogbo gbà. Àmọ́ gbèsè kan wá ń bẹ ńlẹ̀ o tí gbogbo wa gbọ́dọ̀ wọnú sí o. Gbogbo àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí báwo lẹ ṣe ní jẹ gbèsè lára àwa ọmọ kéwì. Báwo lẹ ṣe ní jẹ gbèsè lára àwa ọmọ yín. Báwo lẹ ṣe ní jẹ gbèsè lára gbogbo àwọn olólùfẹ́ yín. Lánàá wọ́n kónú ilé náà pọ̀ sójú kan ni. Báwo lẹ́yìn náà ó ṣe kó pọ̀ sójú kan tẹ̀ ní túká. Iná ni mọ̀dọ́ unasun mọ̀dọ́. Oya yìí. Akí àwọn àfáà wa àgbà àfáà ńláńlá ni national mission wa ní ansaru islam bàbá wa SHEIKH ayára ọlọ́mọdé ó bàjẹ́ o ọlọ́mọdé ó fẹ́ bàjẹ́ wala la hawla wala quwwata mada qablahum Ànábì wa Muhammad oni zainullahi fil ardi thalathun ojú Ọlọ́run lórí ilẹ̀ tọ́lọ́run fi ṣọ̀ṣọ́ ọbẹ̀ mẹ́ta náà ni àkọ́kọ́ ni al-ulama àwọn àfáà ẹlẹ́ẹ̀kejì al-matar òjò ẹlẹ́ẹ̀kẹta sultanul adil as-sultanul adil àwọn olórí àwọn ọ̀gá àwọn ìjọba àwọn aṣáájú tí wọ́n ṣe déédéé níjọ́ tí kálukú ti pa àṣẹ tiẹ̀ tì níjọ́ tí kálukú ti kúrò níbi ojúṣe rẹ̀ ni wọ́n ti lẹ̀ kálukú lóko tí kì í ṣe tiẹ̀ mọ́. ẹ̀wọ́ ọkọ̀ tó ń pa àwọn àfa nígbà tá a ti kúrò lójú ọ̀nà wa tá a yàbò míì. ẹ̀wọ́ ọkọ̀ tí wọ́n ń pe àwọn ọba ẹ̀wọ́ ọkọ̀ tí wọ́n ń pe àwọn ìjòyè àwọn ìjọba míì ń bẹ níbi ó bà kan jẹ́ dé abẹ́ lè sọ pé tí bá ń lọ lọ́nà títì báyìí ká lè lóko. báwo àwa ti jẹ gbèsè inú wa mọ́ ọkàn wa mọ́ láti san gbèsè àwọn bàbá yìí gbogbo ẹ̀yin bàbá mẹ́tẹ̀ẹ̀ta báwo lẹ́yìn náà ò ṣe ní jẹ gbèsè lọ́dọ̀ Ọlọ́run wàláhì question ńlá ni ẹ bira yín o. Ànábì níbi ayé bá ń dá káwa síbi mẹ́ta wọ́n ní káwa sọ́dọ̀ àwọn àfáà olórí àwọn àfáà wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ọba ní ọlọ pé wá bó jẹ́ mọ̀rìkàsí ó jẹ́ àdàbí bí ó jẹ́ àdàbí ó jẹ́ zùmọ̀rí èwo ń tiẹ́ bó o ṣe wá jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta òun kí ló ṣe ń bẹ̀ ó bàjẹ́ ni àbò ń tún un ṣe ó ń dá wàhálà lẹ̀ ni àbí kí ló ṣe ń bẹ̀ ó ń fi kún ni àbò ń yọ kúrò. Ọlọ́run abẹ́ ọ ni o ẹ pariwo Ọlọ́run dáadáa Ọlọ́run abẹ́ pẹ̀lú agbára rẹ àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàfà àwọn àgbà Maulana Sheikh Tajul Adab ẹ wí dáadáa mọ́ Maulana Sheikh Tajul Mu'min àti gbogbo àwọn Tijanu àwọn àtiwájú àwọn adé tí Sheikh Tajul Adabi fún lóko Tajul Muttaqi Tajul Muzammil gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Alayhim ridwan rahmani. Oyayi. La yugayiru. A ṣe bisimilayi kulu Allahu mẹ́ta. A fi ṣàdúrà fún àwọn bàbá yìí.
ọlọ́run kó papọ̀ ní dèdè òǹkà wa bá ti pọ̀ tó yìí. ìkẹ́ ọlọ́run tí ò ní tán wọ́n sọ́fà nítorí tiwa káwa má bàa jìyà. níjọ́ tí kéwú kì í wù yàn ké ni wọ́n ti kéwú. níjọ́ tí kéwú kì í wù yàn lò ni wọ́n ti lo kéwú. ọ̀lẹ́tẹ̀lá àfà ló kọ́ tẹ́ ń pa àwọn àfà ń gbà náà kéwú ò sì sú wọn ké. láṣẹ jẹ́ gbèsè wọn o àbáwọn náà kọ́ ló dọbẹ̀ lónìí tí gbogbo wa ń gbádùn yìí àwọn bàbá yìí Ọlọ́run bá wa kẹ́ wọn nù sàréè. dáwà àmà láyùgá ìrò dá bisimilayi kúlú Allahu mẹ́ta. الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين. ọlọ́run wá wọlé àlùbáríkà àwọn tá a tọrọ fún yìí tá ń bẹ nínú Ṣawwali yìí tá a fi bẹ̀rẹ̀ Ọlọ́run kálukú wa ló ní bùkátà tiẹ̀ kálukú wa ló níbi àyà ti ń rìn almasuduru la budda an yanfuta ẹni àyà bá rìn dandan ni kó tutọ́ gbogbo bí tí a ti ń sunkún Ọlọ́run pa wá lẹ́rìn mẹ́ gbogbo ibi ìyà ti ń jẹ wá Ọlọ́run dákun bá wa pàyà bẹ̀rẹ̀. Ujibu Ọlọ́run wọlé pé bí a jókòó sí bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi àwọn náà jókòó bí rí ẹni Ọlọ́run jókòó bí rí tó bá dá olójú pàdúrà rẹ̀ ti gbà sọ pé amina. bó bá jẹ́ àláàlí ó ti mọ tí ń wí pé pàtàkì ni ní àkọ́kọ́ ọjọ́ tí mo kọ́kọ́ dé Mọ́kà láyé mo wá sọ fẹ́ni tó ṣe atọ́kùn wa lọ bẹ̀ ẹ́jẹ̀ǹtì wa tó bá wa ṣe físà àti tíkẹ́ẹ̀tì mo ní bàbù sàlámì ni mo fẹ́ gbà wọlé kò béèrè ìdí bàtọ́ wa mú mi débi bàbù sàlámì mo wá bu ẹkún mo sunkún wá bèrè lọ́wọ́ mi pé kí ló dé mo ní bàbá mi àtàwọn àti gbogbo àwọn tí wọ́n bá wọn lò wọ́n ní kò ní ọ̀nà míì tí máa ń gbà wọlé ní haramu tó kọjá bàbù sàlám mo wá sunkún pé àṣẹ mi náà ó dé Mọ́kà mo tún wá láǹfààní ibi bàbá mi gbà kọjá rí èmi náà tún láǹfààní àti gbàbẹ̀ kọjá. ọdún tí ń sì wí bàbá mi ti lé lọ́gbọ̀n ọdún tó ti kú. mo wá sọ bọ́lọ́run mo béèrè tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run gbogbo tí mo béèrè lọ́lọ́run ṣe tí ò sẹ́kù kan. Ọlọ́run wọlé pé bàbá wa Kamaluddin Al-Adabi wọ́n jókòó bí rí wọ́n sì ṣàdúà ẹni Ọlọ́run ṣàdúà Ọlọ́run wọlé àjòkó tí wọ́n fi ẹ̀mí mímọ́ ṣàdúà Ọlọ́run jẹ́ kẹ́mi àti ẹ̀ náà dúró. àdúrà mi bẹ̀rẹ̀ látòdì ọba wa nílùú Ìlọrin ẹ bá ń pèsè wù lẹ́ẹ̀mẹ́ta. àti wàlà hàwùlà wàlà kùwàtà gbogbo àwọn ẹ̀mẹ̀wá wọn ọlọ́mọdé ṣubú àti gbogbo àwọn tájọ ń ṣèjọba Ọlọ́run tó máa dára sí i ó ti ń da látànà ó da dòní tó bá di lọ́la mẹ́jọ ó bàjẹ́ Ọlọ́run wọlé àlùbáríkà tiwọn gbogbo àwọn bàbá wọn wọ̀nyí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta ilé wọn Ọlọ́run mẹ́jọ ó dàrú Ọlọ́run mẹ́jọ ó bàjẹ́ wọlé àlùbáríkà tiwọn bá a ti tọrọ yìí èmi náà débí lónìí bẹ́ẹ̀ ni tuẹ̀ là á fi sẹ̀sán tuẹ̀
bá a bá kì fún ni a kì fún ni padà ni ọlọ́run wọlé àlùbáríkà pàwọn náà wá bí lónìí àtẹ̀mí àti ẹ ọlọ́run já dúpẹ́ oore tuntun. bàbá wa Khalifatul ADABIY ọlọ́run má jà tí mọ yìí wọn báyìí ọlọ́run àlùbáríkà náà Muhammad jẹ́ ká túnbọ̀ pẹ́ fún wa gbogbo àwọn bàbá àwọn àfa ńláńláńláńlá àwọn mọ̀nyànmọ̀nyàn àwọn tí wọ́n pè ní àdábì gẹ́gẹ́ ọlọ́run má jẹ́ tán láéláé yányá ọlọ́run má jẹ́ tán léyìn bá a ti ní kórí fún yín gbogbo àwọn ọkùnrin ìpátá ọlọ́run jádùúrà wa gbà gbogbo àwọn ìyá alápapọ̀ ọlọ́run kó gbàdúrà yín jù báyìí lọ ọmọ nìdùnnú òbí gbogbo àwọn ọmọ yín ọlọ́run jọ̀yàn lójú yín bá a ti ní kórí fún yín tó bá dénú àwa náà ọlọ́run kó síbẹ̀ fún àwa náà kó síbẹ̀ fún àwọn ọmọ tàbí kó síbẹ̀ fún àwọn ọmọdọ́mọ wa. mi kò mọ̀ ìdí. ó yá dàníyàn sọ tó fẹ́ bọ́lọ́hún. Allahumma amin. آمين. أنت أمرتنا بدعائك ووعدتنا بإجابتك قد دعوناك كما أمرتنا فأجبنا كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد إنك على كل شيء قدير إنك على كل شيء وكيل إنك على كل شيء حفيظ إنك على كل شيء مقيت إنك على كل شيء قريب إنك على كل شيء رقيب إنك على كل شيء شهيد إنك على كل شيء مجيب إنك على كل شيء قدير وبالإجابة جدير ولا حول ولا قوة إلا به koni kálukú ó ṣe amina mẹ́tàlá mẹ́tàlá àmín 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 subhana rabbik.